kò dédé àkókò yìí gbogbo ẹ̀yin tèmi ní sílé tóko happy Christmas fún gbogbo ẹ̀yin tèmi tẹ́jẹ́ Kristẹni ẹ̀mí wá ṣe púpọ̀ ọdún láyé o àní fi eléyìí àní fi ṣòpin o ṣẹ́rí láyé yìí every time máa ń ṣe àdúrà kan wípé kí Ọlọ́run ṣe wá lólógo because tí o bá ṣe ológo bóòlù olófo ṣe fẹ́ jẹun tí o bá ṣe ológo bóòlù olófo ṣe fẹ́ live. ẹ wo picture bàmí kábíyèsí ikú bàbá yèyé ìpẹ̀kun ọba tí everybody ń gbé káàkiri pé bọ́n ṣe kí emir lọrin ẹjọ́ torí Ọlọ́run ṣé tẹ́ bá ti sọ̀rọ̀ nípa kábíyèsí ikú bàbá yèyé ṣé ẹ lè live ni mo understand ọ̀nà àtijọ́ yín lẹ́yìn náà wá but ẹ bá ṣe in a different way because gbogbo ẹni tó bá ń ṣèdè ọba ìwọ̀n yẹn nígbẹ̀yìn ṣé ẹ fúnra pàwọ̀ àwọn ìṣèdè ọ̀ní bẹ́ẹ̀ ṣe máa ń ṣèdè Aláàfin àwọn ìṣèdè ọ̀ní àìṣèdè wọn àìbántà ọ̀ní bẹ́ẹ̀ ṣe máa ń bá tà Aláàfin ẹ sì máa ń bẹnu àtẹ́lọ Aláàfin àwọn bẹnu àtẹ́lọ ọ̀ní fẹ́ lẹ́yìn ká máa àtàkì padà ẹ wo ológun dúdú bó ṣe máa ń ṣe nìyẹn ẹ wo Awíkókó tó o bá ti sọ̀rọ̀ nípa Aláàfin wọn tí gbádùn nítorí nǹkan tó máa jẹ tó máa tán nǹkan tó máa jẹ tó máa tán but mo understand nǹkan tó wá ṣẹlẹ̀ bí picture yẹn mo ní kí n já yín tán ẹjọ́ tó lọ́rùn ẹni tó jókòó níbi àga tí ò ga rárá àti tó wà tí ó dúró tó lè lẹ́ni tó ní height ju ẹni tó jókòó lọ tó wá fẹ́ bara wọn lọ́wọ́ ẹjọ́ bó wọn sì máa bara wọn lọ́wọ́ and then ẹ̀mí àlọ́rin ẹ lọ́wọ́ èjì ẹ̀mí àlọ́rin if I'm not mistake 89 to 90 ni bàbá yẹn 89 to 90 so clear I expect 89 to 90 so wọ́n á fẹ́ bá wọn lọ́wọ́ wọ́n fi títì wọn láàfin wọ́n fẹ́ bá wọn lọ́wọ́ ṣé ẹ mọ̀ pé tó bá ní wọn àwọn dúró àwọn fi bá wọn lọ́wọ́ sí wọ́n á fà wọ́n dìde wọ́n á ní láti ra lọ láti fi bá wọn lọ́wọ́ láti fi ọwọ́ ní láti lọ mix ọwọ́ wọn ni kò kí ṣe pé àbí wọ́n bend àbí wọ́n tẹ̀ fún ẹ̀mí àwọn ọ̀tẹ̀ fẹ́ míà but àṣìṣe wọn lẹ́yìn táwọn wá ń ti yín mistake wọn lẹ́yìn wá ń ti yín gbogbo ẹ̀ náà ló lẹ́yìn kò sí nǹkan láyè tí máa ń ṣe tí ò lérè ọba lẹ́yìn wá rí shade bẹ́ẹ̀ tí fẹ́ sàgbà kò nìyẹn ẹ lọ wo kò sẹ́sìn kẹ́ tó mú wá pé kí ẹ máa bẹnu àtẹ́ ló bá ẹ lọ wo ẹ̀sìn ọ̀hún àbáláyé ni o kìrìsìtẹ́nì ni o muslim ni o kò sẹ́sìn ọ̀hún tó fọwọ́ sí kí ẹ máa shade ọba kò sí ẹ̀sìn ọ̀hún ṣé mọ́ kìrìsìtẹ́nì ṣé mọ́ muslim ṣé rí nǹkan tẹ́ ń ṣe yìí ẹ máa wò pé àbáyé ẹ̀ ń ṣe náà kò sáṣegbé kò sáṣe náà kò sí àṣegbé gbogbo ilẹ̀ máa nǹkan ló máa jèrè sí ọwọ́ ẹ̀ dédé òdiwọ̀n kan tó ṣe ẹ wá ń gbé píkṣọ̀ yẹn káàkiri Aláàfin ó ti lọ pé ṣàkọlẹ̀ ó ti lọ ṣe kinní kan fún ẹ̀míà ṣé rí Yorùbá bọ́ wọn lọ́wọ́ bọ́ wọn ní tí ọlọ́gbọ́n bá ń ṣe bí ọlọ́gbọ́n tí òmùgọ̀ náà sì ṣe bí òmùgọ̀ ọlọ́gbọ́n bọ̀ lọ yára rẹ̀ ńlá káyè ni because sábà náà lè bá ní ká máa ṣe bẹ́yìn ṣe ń ṣe nǹkan wá bàjẹ́ sábà ní ká máa bẹ́yìn ṣe ń hùwà ńgbà tá a jóye ọ̀kan lọ́mọ ilẹ̀ Yorùbá everybody bẹ́ẹ̀ ṣe ń bá ń tà bẹ́ẹ̀ ṣe ń bẹnu àtẹ́lù Ṣèyí Tinubu ẹ̀yìn dẹ̀ jẹ́ ti yẹn níbọ̀dọ̀ bẹnu àtẹ́lù àbíyàwó Tinubu kọ́lẹ̀ fi joyè kò sí tó bẹ̀rẹ̀ àtẹ́lù but èmi wò pé lákàyè yìí òun ló kù díẹ̀ èèyàn bẹ̀rẹ̀ mo bá yín drag tó àwọn ìṣerú yín ọba kò kẹ́ deserve respect because ẹ wo position Aláàfin the only emperor we have ever had in Yoruba land the only emperor is Alaafin so what are you expecting kílẹ̀ ń retí ẹyẹ sí nǹkan tó máa tẹ̀ fún ọ ni torí mo kéwòn kẹsẹ everybody yẹn ti nìyẹn nǹkan kí yóò dẹ̀ lè ṣẹlẹ̀ aláṣẹ ò lè ṣẹ ni kò lè happen lẹ́yìn tí ẹgbà fọ́nà àwọn kọ́kọ́ ń bọ̀ ọ́n kọ́mẹ́tẹ́ bọ́ lọ́wọ́ Ọlọ́run ti kára náà ti ṣe bẹ́ẹ̀ tó bó ṣe rí ni bó ṣe máa rí nìyẹn ẹ lè change ẹ àtayébáyé ní Aláàfin yìí tẹ̀ fún ọ ni ọ̀ní lè sì tẹ̀ fún Aláàfin ẹ jẹ́ ká enjoy moment ta ní pẹ̀lú wọn ká enjoy moment àwọn ọba wa ní méjì respect tí ọ̀ní fẹ́ bá deserve ká fún wọn respect Aláàfin bá deserve ká fún wọn kò sún dọ́kọ̀ wá àwọn ọba ìjọ ọba àwọn ọjà dídí àwọn ọmọ èèyàn là ń dá wà lálẹ́ ẹ kí fọ́rọ̀ yìí ká ní òdíjú báyìí lọ mo tún bọ̀ wá lórí bẹ́ẹ̀ ṣe ń bẹnu àtẹ́lu Aláàfin nítorí pé Aláàfin attend sí 10 years anniversary ibi tó ti ń fi àwọn èèyàn wa rẹ̀ ní Tinubu the first state of Nigeria tó fi fún wọn joyè kí ó tó gbóhùn attend ẹ̀ ṣẹ̀wé nífẹ̀ẹ́ náà attend bí etí Aláàfin náà ṣe yìí but anybody ò sọ ẹ pé online dákẹ́
pípé nǹkan kan ò ṣẹlẹ̀ ìgbà táwọn dẹ̀ ṣe tiwọn tálàfin ò débẹ̀ ṣe gbogbo ilé ìwé ilẹ̀ bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ àtẹ́lọ́ láàfin mò ń bọ̀ wá lórí ilé yẹn náà ẹ bá ń pélé yìí ká ọwọ́ ta fi ṣọwọ́ ní òní